fèsì ẹ̀ orúkọ yín ò lè parẹ́ sẹ̀ bàbá orúkọ yín ò ní parẹ́ o ẹ̀yin ni first Yorùbá lọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tá a ní o sí yín o ẹ̀yin ni first Yorùbá tẹ́ kọ́ máa ṣe president láti ìgbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà láti 1960 ẹ gbàgbé ẹni tẹ́ rò pé Yorùbá nìyẹn apá kan Ìgbò apá kan Yorùbá lẹ́ni yẹn kò balance ẹ mọ̀ ọmọ tó bá gbé wá látòkèrè wá tọ́ ní bíbá yẹn wọ́n ní tí wọ́n bá pẹ́ lára ọṣẹ ni bọ̀ ẹ gbàgbé blood is thicker than water ẹni bá jẹ́ ọmọ Yorùbá ẹ máa mọ̀ lára ẹ pé Yorùbá lẹ́ni for example mi ò fi ẹ̀yà mi ṣeré o wọn ló yẹ kí n ju ẹ̀sìn dànù kúrò lọ́wọ́ mo ju ẹ̀sìn sígbó tó bá ti dọlọ́rọ̀ tribe mi ò fẹ́ ẹ̀yà mi ṣeré mi ò tẹ̀lé lùsàrí láyé mi I always follow the winner because I'm a winner too lájẹ́ kí n dúpẹ́ fún gbogbo àwa olóríire tá a pàdé bàbá mi Ìgbòho Òòṣà ọmọ Adéyẹmọ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n lọ rí wọ́n bọ̀ rí actually ṣẹ̀kẹ̀rẹ̀ kí lòdì àìmábọ̀nà wọ́n máa lọ rí wọ́n máa bọ̀ rí ni Ọlọ́run kò ní fi kú pa wọ́n léwe Ọlọ́run kò dẹ̀ ní fi kú pa gbogbo wa léwe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ mo kí gbogbo ẹ̀yin securities tẹ́ jẹ́ akọni tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ jẹ́ original àwọn kárọ̀ òjíire gbogbo àwa tí àwa ń bẹ̀rẹ̀ níjẹta yẹn olóríire ni gbogbo wa pátápátá ó kéré ó tóbi nínú gbogbo nǹkan ìní Ọlọ́run kò ní fọwọ́ ìbàjẹ́ kàn actually mi tó ṣàdúrà fún yín náà àmọ́ ìfẹ́ so wá pọ̀ bínú mi ṣe dùn ni mo ṣe ń sọ̀rọ̀ so ẹ mọ̀ pé wọ́n ní bọ́mọdé bá ṣàdúrà fún ni wọ́n ní kí á ṣàmì bàgbà bá ṣe ìwúre wọ́n ní ká ṣàmì náà ni Ọlọ́run ọba á jẹ́ ká pẹ́ láyé kan ìkísè mo kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ká dúpẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ àmọ́ máa bẹ bàbá tílẹ̀ Yorùbá ní kẹ́ ṣe o màá tún bẹ bàbá lẹ́ẹ̀kan sí tílẹ̀ Yorùbá ní kẹ́ ṣe màá tún bẹ bàbá lẹ́ẹ̀kan sí pé tílẹ̀ Yorùbá nítorí pé ọba ilẹ̀ Yorùbá ní tílẹ̀ Yorùbá ní kẹ́ ṣe o ó nídìí tí mo fi sọ̀rọ̀ nígbà mẹ́ta màá kí bàbá mi bàbá Olúgbọ́n kò ní bàjẹ́ fún yín bàbá akọni ni bàbá yìí kò kí ń ṣọba lásán bàbá Olúgbọ́n akọni ni ẹ kì í ṣọba lásán mo tútù sọ lẹ́ẹ̀kan sí akọni ni ẹ kì í ṣọba lásán àwọn ọba mi ń bẹ̀rù nílẹ̀ Yorùbá dẹ̀ ni àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá ọba kì í bẹ̀rù ẹnì kankan nítorí pé olórí aládé lọ́ba tí president bá ṣe ń dábàá ọba ò lè dábàá láéláé so ó dáa kéèyàn mọ kò tó wà ọba tí ò bá ti bẹ̀rù ọba ni ọba tó bá ti ń bẹ̀rù kí náà máa sọ mi ìfẹ́ kan gbọ́rọ̀ mi kíní kan kò tí ì mọra ẹ̀bí ọba ẹ jẹ́ kó ní kálukú lọ ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin aládé kẹ́ lọ mọra yín kẹ́ lọ mọ kò tẹ́ wà tẹ́ bá mọ kò tẹ́ wà ẹ máa understand ìdí tí mo fi sọ pé bàbá Olúgbọ́n ọba ni akọni ni bẹ́ẹ̀ ni nǹkan tí mo lè fi wọ́n wé nìyẹn because bàbá sọ tínú wọn àwa bẹ bàbá wa Aṣíwájú kò ní bàjẹ́ bàbá mi o ẹ má bínú mo yín ṣe program yìí ẹ ó rẹra ní ẹ mọ̀ bàbá mi Aṣíwájú Bọ́lá Ahmed ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dọ́wọ́ yín sà tẹ́ ẹ bá kó wa kúrò nínú wàhálà orúkọ yín kò ní parẹ́ o kò ní parẹ́ tẹ́ bá lè ràn wá lọ́wọ́ mi ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín bọ́ mo mọ̀ kó máa yé yín ẹ wo ìgbésí ayé gbogbo wa nílẹ̀ adúláwọ̀ yìí báyìí lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ó wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe darí ẹ̀sìn náà lọ́lọ́run ṣe máa fàṣẹ sí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wo eléyìí ò ń sọ̀rọ̀ pé òṣèlú àbí presidency tẹ́ wà ọ̀rọ̀ bàbá sọ́mọ lèmi sọ yìí ọ̀rọ̀ ìgbésí ayé Yorùbá wà lọ́wọ́ yín ó tẹ́ bá wá lè try láti kó wa kúrò lóko ẹrú lóko wàhálà má ní gbàgbé lẹ máa jẹ́ o má ní gbàgbé lẹ máa jẹ́ o wọn ò ní gbàgbé yín láéláé a máa bẹ títí ayérayé ni pé Àkànní Aṣáájú ọmọ Olódòdẹ ló yọ wá kúrò nínú wàhálà tá a wà yìí láti gbà tá a ti fèsì ẹ̀ orúkọ yín ò lè parẹ́ sẹ̀ bàbá orúkọ yín ò ní parẹ́ o ẹ̀yin ni first Yorùbá lọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tá a ní o sí yín o ẹ̀yin ni first Yorùbá tẹ́ kọ́ máa ṣe president láti gbà tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà láti 1960 ẹ gbàgbé ẹni tẹ́ rò pé Yorùbá nìyẹn apá kan Ìgbò apá kan Yorùbá lẹ́ni kò balance ẹ mọ̀ ọmọ tó bá gbé wá látòkèrè wá tọ́ ní bíbá yẹn wọ́n ní tí wọ́n bá pẹ́ lára ọṣẹ ni bọ̀ ẹ gbàgbé blood is thicker than water ẹni bá jẹ́ ọmọ Yorùbá ẹ máa mọ̀ lára ẹ pé Yorùbá lẹ́ni for example mi ò fi ẹ̀yà mi ṣeré o wọn ló yẹ kí n ju ẹ̀sìn dànù kúrò lọ́wọ́ mo ju ẹ̀sìn sígbó tó bá ti dọlọ́rọ̀ tribe mi ò fẹ́ ẹ̀yà mi ṣeré torí pé ó dà pé Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ mọ́ mi wọn mix mi Yorùbá làwọn méjèèjì tó bí mi
ó jẹ́ kí focus yẹn kó ráyè deep. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ gbéṣẹ́ fún mi tí mo promise pé máa deliver iṣẹ́ yín jẹta, lágbára Ọlọ́run máa deliver iṣẹ́ yín tó bá dà Monday. Gbọ́ mo mọ̀ kí gbogbo yín náà ti rí, wọn ní ó yẹ kí n call anybody, mọ̀ kí gbogbo yín náà ti rí nǹkan tí mo sáré lọ ṣe. Ó máa rí bẹ́ẹ̀. Tí n bá ń ṣiṣẹ́ lọ́wọ́, kódà kó jẹ́ ṣe 100 million ni mò ń ṣe lọ́wọ́, ṣé kí n má parọ́ fún yín? Tí wọ́n bá pè mí bí olóyè Sunday Igboho ní kí n wá bá wọn, màá kọ́kọ́ fi iṣẹ́ yẹn lẹ̀ náà. Ohun ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ó wà important gan. Iṣẹ́ wo là ń ṣe látọjọ́ yìí? Kí lè rí iṣẹ́ ń gan? Nǹkan wá wọ́n gógó. Jẹ́ tá à ń ṣe tó yẹ pé Ọlọ́run má yẹ kéèyàn bọ́ sọ́wọ́ kidnapper. Owó tó wà lọ́wọ́ ẹ̀ gan ní ká nǹkan ransom tó bá ń béèrè, kí wá láǹfààní iṣẹ́ tó ń ṣe. So olóyè Sunday Igboho Májàsọ́lá wọ́n wà important. Wọ́n ṣe kókó gan. Wọ́n ṣe kókó gan. Fẹ́ni tó bá mọ rírì, tó bá rí wájú, tọ́lọ́run bá lè fún láyè kó wo wájú, ó máa mọ̀ pé olóyè Àdìsá wọ́n ṣe kókó gan. Kì í ṣe ẹni téèyàn gbọ́dọ̀ lose. Olóyè Adéyẹmọ, bàbá yẹn kì í ṣe ẹni téèyàn gbọ́dọ̀ lose, because opportunity lọ́lọ́run fún wa yẹn. Olóyìnbó dẹ̀ sọ pé opportunity come once. Ní sáà tá a ṣì ń lò lọ yìí, bàbá wa Tinubu, opportunity ni olóyè Sunday Igboho jẹ́ nílẹ̀ Yorùbá yìí o. Opportunity ni o. So màá bẹ̀ bàbá, màá dẹ̀ rọ bàbá kán wá nǹkan ṣe sáàrin yẹn. Mo tó bá jẹ́ pé Peter Obi ló wọlé ní presidency, kò lè sí Nnamdi Kanu mọ́ ní prison. Ibo like ara wọn gan. Wọ́n máa ń ṣe bí ọ̀tá, irọ́ ni o. Wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ṣèdè wọn yẹn síra, sọ pé ó ti lọ. So ẹ wo bàbá, tán bá lè yọ wanted, kì í ṣe pé tẹ́ bá lè yọ wanted kúrò lórí aláyé. Ẹ má sọ pé ẹ̀yin kọ́ lẹ fi síbẹ̀ Buhari ni, Buhari ti kú sí. Ẹ yọ wanted kúrò lórí ẹ̀kẹ́ gbé àwọn DSS lọ wábì kan jókòó sí. Wọ́n sì gbé wanted lórí àwọn kidnapper tí ń pààyàn. Olóyè Sunday Igboho ń lọ Ìgbọ̀ngán, wọ́n ń lọ nígbà tán fún Sẹ́ríkì kidnapper Fúlàní ní 7 days. Wọ́n wá ń lọ lọ́jọ́ náà lọ́hùn. Ìjọba Buhari dẹ̀ kó ọlọ́pàá sójú ọ̀nà kó lóyè má kọjá lọ́bí tán ti fẹ́ lé kidnapper. Ẹ̀yin ọmọ Yorùbá, nǹkan ṣe wá gan. Nǹkan kan wà tá a rí tó jẹ́ pé ó ń ṣẹlẹ̀ gan. Bó ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n ti mẹ̀yìn alágbára, wọ́n ti mẹ̀yìn akọni, wọ́n ti mọ̀yìn tí wọ́n lè dojú ìjà kọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá kọ́kọ́ rí àwọn ọmọ tẹ́ gbójúlé. Ọpọlọ tán lò nìyẹn náà ṣe ń fọwọ́ ra nǹkan lórí báyìí. Kò tí jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan ń bọ̀ wá báyìí. Ète tí wọ́n lò fún Àfọ̀njá, sample ẹ̀lẹ́rí tán fẹ́ lò fún gbogbo ilẹ̀ Yorùbá yẹn. So màá wá dá lábàá gbogbo ọmọ Yorùbá, tó bá jẹ́ pé tọ̀rọ̀ ẹ̀sìn la máa dà wá láwọn, ẹ jẹ́ ká yọ ọ́. Nǹkan tí ó bá ti ní benefit nínú ayé wa, ẹ jẹ́ ká yọ ọ́. Àwọn bàbá wa náà gbá research, bọ́ ṣe ṣe fóònù, bọ́ ṣe ń ṣe mọ́tò, bọ́ ṣe ń ṣe gbogbo ẹ̀, wàhálà àwọn bàbá wa ní. Òun lè fi rí pé àwọn òyìnbó wọn kì í fi culture, tradition wọn kì í fi ṣeré, because wọ́n mọ value ẹ̀, wọ́n mọ nǹkan tó bring out. Kí wá ní nǹkan tí mo fẹ́ máa báyàn jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn fún? Yorùbá, àwa Màdúláwà, ọmọ Káàárọ̀ Oòjíire, ẹ jẹ́ ká padà sílé, ẹ jẹ́ ká jí ibi tá a sùn sí, ẹ jẹ́ ká tètè rò báyìí kó tó bọ́, kò ní bàjẹ́ fún gbogbo wa o. Bàbá wa Tinubu, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ láyé o. Tẹ́ bá lè ṣiṣẹ́ yìí, èmi gan máa wà nínú àwọn supporter yín. Màá wò pé, torí màá rí yín bíi pé yes, títí wá lẹ́nu yín ṣe. Ẹ yọ wanted kúrò lórí olóyè. Ẹ fún wa endorsement kí àwọn bàbá wa jẹ́ ẹ̀ṣọ́ aláàbò, kán jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ Yorùbá, bí òwe ti ẹ̀jẹ̀ Nàìjíríà, kán jẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ máa rí pé ẹ̀ ní gbọ́ pín nǹkan tó jẹ́ kidnapper wọn. Tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀, torí ọ̀rọ̀ kidnapper yẹn ó lọ́wọ́ òṣèlú nínú. Àmọ́ tẹ́yìn bá fẹ́ bẹ́ẹ̀ pé ó yá, mo fẹ́ dáàbò bá àwọn ẹ̀yà tèmi náà. Buhari dáàbò bá àwọn ẹ̀yà tiẹ̀ nígbà tó kan tiẹ̀. So ẹ má wò wá bí ìpá jẹ́ kankan bàbá. Olóyìnbó máa ń pòwe kan, wọ́n ní blood is thicker than water. Ẹrù nǹkan tí mo sọ yìí dáadáa. So I will start my business now at any time from now. Màá tún bẹ̀rẹ̀ sí ní, torí mo láwọn àlàyé kan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ṣá, àwọn information kan wà lọ́wọ́ mi. So màá sọ̀rọ̀ lé lórí. But mo kọ́kọ́ kí olóyè Sunday Igboho Adéyẹmọ pé mo tún dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe o, wọ́n kó àìgbàgbé wa o. Bá a dẹ̀ ṣe máa péjú wá wẹ́kọ̀mù yín gbogbo ìgbà tẹ́ bá ti ń dé nìyẹn. Àwọn ọmọ Yorùbá adúre no shaking. Crowd tó rìn yẹn kò sẹ́nítọ̀ tó lè gbé gẹ̀ẹ́sì. Ẹni tó bá fọmọ rí odó táyín, gbogbo yín ayọ̀ dànù. Kò pọ̀ kẹ̀, ó pọ̀. Ìgbòho rìn onóhùn kan sọ pé ó fẹ́ lọ pàdé wọn lójú ọ̀nà. Láti ayẹ o, wọ uniform kó gba sálárì kó fi tọ́jú àwọn ọmọ ẹni o. Tó bá lọ wọ uniform tó bá lọ gbéṣẹ́ ìwé kan kárí tó rò pé ó lè dúró de olóyè Sunday Igboho lójú ọ̀nà. Ẹ̀rín ẹ̀ pa mi. Bọ́n yìí máa ń pa ìdíyẹ lọ́jọ́ Christmas.
mo mọ̀ pé àwọn ẹ̀ ti understand ọ̀rọ̀ yẹn. If you are not Yoruba, please swipe. I repeat, if you are not Yoruba, I give you 3 seconds. Please swipe. Thank you very much. Mo lérò pé gbogbo wa la rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ghana lórí ọ̀rọ̀ ọmọ Igbo tó pera ẹ̀ ní Eze Ndigbo of Ghana tó fẹ́ dá kingdom Igbo lẹ̀ nílùú Ghana. Ṣé rí, kíní yẹn kì í ṣe mistake o, torí wọ́n mọ àwọn ẹ̀yà Ga ti ìlú Ghana. Àwọn ẹ̀yà yìí wọ́n mọ orírun wọ́n dẹ̀ jẹ́wọ́ wípé àwọn ọmọ ibi táwọn ti ṣẹ̀ wá. So gbogbo nǹkan tẹ́ ń rí yìí kò ń ṣe coincidence rárá, kò dẹ̀ kí ń ṣe mistake rárá. Ẹ̀yin náà nǹkan tí Azikiwe sọ ní ọdún 1949 kẹtù wá wo nǹkan táwọn ọ̀run ẹ̀ ń san lénìí, ẹ máa rí pé clearly this is a pattern for expansionist agenda. Ní ọdún 2016 Olúbàdàn ní ìlú Ìbàdàn wọ́n ban Eze Ndigbo Ìbàdàn, wọ́n láwọn ò fẹ́ gbọ́ mọ́, wọ́n dẹ̀ gbé ẹsẹ̀ lé completely káwọn ò fẹ́ gbọ́ mọ́. Ṣé rí, arúgbó ti tán síbẹ̀ ni o, a mọ̀ pé kò tí tán síbẹ̀ torí gbà tó di ọdún 2021 Eze Ndigbo Àkúrẹ́ jáde, ó lóun fẹ́ di ọba ní ìlú Àkúrẹ́. Eléyìí ó bí àwọn ọmọ Àkúrẹ́ nínú, wọ́n ṣe yọ ẹgba àti kòbókò nìyẹn, wọ́n dá sẹ̀ríà fún ìyẹn, wá bú sígbe ló bẹ̀bẹ̀ lọ́nà àwọn ò ní ṣerú ẹ̀ mọ́. Àtúndòpó ti tán síbẹ̀ ni o, a mọ̀ pé kò tí tán síbẹ̀ rárá torí gbà tó tún di ọdún 2023 ní ìlú Èkó, Eze Ndigbo Èkó náà tún jáde, ó tún threaten àwa ọmọ Yorùbá wípé òun máa gbé IPOB, ó máa gbé wá sí ìlú Èkó tí àwa ò bá ṣọ́ra wa. Ìjọba Èkó bínú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn, wọ́n dẹ̀ tì mọ́lé. Ó dá ipò sì wà náà àtìmọ́lé báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Pẹ̀lú ẹ̀ náà àwọn ẹni bíi wọn ò dáwọ́ dúró, wọn ò sinmi. Àwa ò mọ̀ pé báyìí ń ṣayé ìta wa lọ. Wọ́n ti fi Eze Ndigbo of Yoruba land, wọ́n ti fi jẹ́. Ṣẹ́gbọ́n tí mo sọ, Eze Ndigbo of Yoruba land. Ẹ jọ̀ọ́, ẹ gbọ́ nǹkan tí bọ̀bọ́ ìsọ ní statement yẹ. Ó ní unity amongst Ndigbo is Yoruba land is non-negotiable. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí nìyẹn mean? Eze Ndigbo of Yoruba land yìí, ó ti yan àwọn olóyè tiẹ̀, ó dẹ̀ tún ti yan cabinet tiẹ̀ náà. Ẹ máa gbọ́ o, ó pè kan, ó ní Onowu Igbo of Yoruba land. Ó tún pè kan, ó ní Ikeora of Yoruba land. Ó tún fi kan náà jẹ́, ó ní Dinamba of Yoruba land. Lójú ẹ̀mí wa ní gbogbo kíní tí ń ṣẹlẹ̀ o. Ẹ jọ̀ọ́, àwọn ohun ló ń bá àwọn pípù ìgbìmọ̀ pọ̀ tó ń dé wọn ládé náà. Ṣé àwọn pípù yìí wọ́n ti make plan nínú politics wa, wọ́n dẹ̀ ti tutọ́ bọnú politics wa náà torí wọ́n ti gbé ọmọ wọn kan sí orí oyè as speaker Ọ̀yọ́ State House of Assembly, Adébọ̀ Adédoyin. Ó dà pé wọ́n ní mọ́mí ẹ̀ Ìgbò ni, ara ẹ̀ òun náà fi gbà wọlé sí wa lára. Now ẹ ká padà sí 2016 yẹn. Ṣé wọ́n ti pé ní 2016 Olúbàdàn gbé ẹsẹ̀ lé Eze Ndigbo Ìbàdàn yẹn páwọn ò fẹ́ gbọ́ mọ́. Well, báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, Eze Ndigbo of Yoruba land yẹn ó tún ti gbé Eze Ndigbo Ìbàdàn, ó tún ti gbé kan síbẹ̀ báyìí ń sìn. Ǹjẹ́ lè gbàgbọ́ wípé bí a ṣe ń ṣe ayẹyẹ Aláàfin of Ọ̀yọ́ ní ọdún yìí, àwọn pípù yìí náà wọ́n ń ṣe ayẹyẹ tiwọn náà, wọ́n dẹ̀ ti ń fi Aláàfin of Ọ̀yọ́ tàwọn náà jẹ. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wo coronation video wọn. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, mo fọ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ fi etí yín sílẹ̀ kẹ́ máa gbọ́ nǹkan tó ń jáde nínú speaker yẹn. Life at Ibadan, Ọ̀yọ́ State, inauguration ceremony of Emefulike Okechukwu as President Ọ̀hánẹ́sẹ̀ Ọ̀yọ́ Chapter. Àjẹ́ tó ikú ọkọ̀ ń kéré bọ̀. Association
and all the major markets in Ibadan and beyond. Ṣebí gbogbo wa la gbọ́, wọ́n ní going to Ibadan market and beyond. Níjọ́ tó dẹ̀ ń ṣe ayẹyẹ yìí náà, Adébọ̀ Adédoyin, Speaker House of Assembly Ọ̀yọ́ State, ó bá wọn ya picture, ó dẹ̀ tún gbé statement kan náà jáde. Ẹ jọ̀ọ́ ẹ wo nǹkan tó sọ. Wọ́n ní the promised land. Ẹ jọ̀ọ́, ibo ni promised land? Ǹjẹ́ mọ̀ wípé bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn pípù yìí wọ́n ti yan Eze Ndigbo Àkúrẹ́, wọ́n pè yẹn ní Aṣíwájú Ndigbo of Àkúrẹ́ land. Wọ́n ti yan Eze Ndigbo of Ogun State. Wọ́n ti yan Eze Ndigbo of Lagos State. Àmọ́ dà pé yẹn wà nú ẹ̀wọ̀n. Wọ́n ti yan Eze Ndigbo of Ekiti State. Wọ́n tún ti yan Eze Ndigbo of Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́, ìgbà wọn ni nonsense yìí máa stop náà. Àwọn wo ló ń bá wọn wípé ìgbìmọ̀ pọ̀nà tó ń dé wọn ládé? Nígbà wọn ni gbogbo kíní yìí fẹ́ stop nítorí Ọlọ́run? Àwọn wo ló ń bá wọn wípé ìgbìmọ̀ pọ̀ tó ń dé wọn ládé ní ilẹ̀ Yorùbá? A dẹ̀ mọ̀ pé èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá, ọba ò gbọdọ̀ pé méjì láàfin. Ẹ wo gbogbo wà táwọn wípé ìwù ní ilẹ̀ Yorùbá, báwo ni ilẹ̀ wáyé fẹ́ tòrò? Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ̀yin àgbààgbà, ẹ bá wa dá sọ́rọ̀ yìí. Torí ibi tí ọ̀rọ̀ yìí ń lọ kò dáa rárá, ẹ bá wa dá sí, ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Torí tẹ́ bá ti wá nǹkan ṣe sí, tẹ́ bá síbí lọ́jọ́ ọ̀la, àwa la máa forí wa kó. Ibi tí ọ̀rọ̀ yìí dẹ̀ ń lọ, ibi ogun ló ń lọ. Ẹ jọ̀ọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí. Kò sí nǹkan tó ń jẹ́ Eze Ndigbo of Yorùbá land. Àwa ò fẹ́ gba gbogbo rọ́bìṣì yẹn mọ́. Ẹ jọ̀ọ́, ẹ bá wa wá nǹkan ṣe sí. Ẹ̀bẹ̀ là ń bẹ̀. Ẹ ṣé gan.